ló jẹ́ pé àwọn ti ṣiṣẹ́ ọ̀hún. Wọ́n ní ṣe rí Abu Fatima ló yẹ pé wọ́n ti gbé owó kan lé lórí ìyẹn tó ń lọ síbi 100 mílíọ̀nù náírà lórí ẹnikẹ́ni tó bá bá wọn rí lórí bó ṣe ń fi àwọn ẹ̀mí ṣòfò ní agbègbè Kubwa àti agbègbè ìlà oòrùn ìpínlẹ̀ Borno. Wọ́n wá ní báyìí wọ́n ní iṣẹ́ táwọn ṣe àwọn ti padà mú balẹ̀ o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n jọ abẹ́ṣekáwọ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ wọn. Wọ́n wá ní pé àwọn ìbọn tó yẹ pé àwọn tún gbà lọ́wọ́ ẹ̀ ó ń lọ síbi AK-47. Wọ́n ní àwọn míì tó yẹ pé àdó olóró àwọn tún gbà lọ. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n tẹ àtẹ̀jáde yìí lórí ẹ̀rọ Facebook wọn pé àwọn afẹ̀míṣòfò tó ń lọ síbi 60 ní ìpínlẹ̀ Borno tí wọ́n dúnkòokò mọ́ wọn bẹ́ẹ̀ wọ́n làwọn ti mú wọn balẹ̀. Inú ìwé ìròyìn Saturday Punch òun ló wà láàárọ̀ yìí. àtúrò rẹ lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tèmi pẹ̀lú rẹ jọ wa bó ti rẹ̀ pàwọ́ wá láti Ìbàdàn wá láti Ògbómọ̀ṣọ́ kó fún kó bàjẹ́ kí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọn láwọn ibùdókọ̀ tó wẹ́pọ̀ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìjọba ìbílẹ̀ 23 wípé ó bá gbà mọ́ wọ́n sì ń kan sára sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé GSA gẹ́gẹ́ bí alága fún PMS torúkọ ẹ̀jẹ̀ Alhaji Wasiu Tomiwa tí gbogbo ẹ̀ràn sí ọmọlẹ́wà.